bá ṣiṣẹ́ èmi ni ọ̀run pé kí wọ́n take life àgbàmọdé sànyà. ẹ̀yin náà ti gbọ́ àbí. ara àwọn àṣírí tó farasin lórílẹ̀‐èdè wa nàìjíríà nù. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé látìgbà tí wọ́n ti ń tukọ̀ wá bọ̀ látàyé ológun ẹni wàhálà ìdààmú ti bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn tí ń darí wa bí wọ́n ṣe yí ọkọ̀ orílẹ̀‐èdè yìí dande. ẹ já gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí torí bàbá yìí sọ̀rọ̀ wọ́n ti tú àwọn kẹrẹkẹrẹ ọ̀rọ̀ lẹ̀. ẹ̀bẹ̀ bá wà ń bí fúngbà àkọ́kọ́ tẹ̀yin ṣẹ̀ ń wò wá ẹ láìkì ẹ sọ̀scribe sí ìkànnì wa ẹ ṣe kí ni ẹ bá wa bó kárakára débi tó yóò dé kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè. ẹ já gbọ́ àwọn àṣírí tó ṣókùnkùn sọmọ orílẹ̀-èdè nàìjíríà tó farasin àìkú kàtó. wọ́n bá ṣiṣẹ́ èmi ni ọ̀run pé kí wọ́n take life àgbàmọdé sànyà. wọ́n gbé mi sínú carton fridge lọ́ fi cargo wá sí nàìjíríà láì ṣẹ̀rù because I had Sofola hàn nígbà tó ń sọ ọ̀rọ̀ yẹn fáwọn tó máa pa Sergeant Kenneth ó wà nínú wọn. ó ní màmá yẹn ní kíní táwọn obìnrin mọ̀ fi ń yarun ìlàrí ọlọ́wọ́ mẹ́ta onígi yẹn tó bá ti ń jáde lọ ó mà yà kì í bọ àárín ẹ̀ tó bá ti wé gèlè mọ́ kò sí irúmọ̀ tẹ̀lé yìí tó lè bá a. ó ń gbọ́ Edi Musa Gagash Konekure Bishi Magaji and Bamayi himself. Since Abacha is there, let's kill Abiola too so that the equation will balance. But you got to have a sense of Abiola won't do it. Call a question, you want $1 Abu Salam, you know what he did? Moto say Abu Salam Abubakar Monto say, Apaniyan, la warabi. Ó ti báyé yóò bá jẹ́ kọjá ibi tó yẹ lọ. That day, Tabiola kú. The death has not announced to any of us kọkọ gbọkúrò àbátìkú plane tó wá ń jọ yẹn Abu Salam order fún there is a money tọgbà láti CBN ń jọ yẹn tó ṣe fáwọn èèyàn they should go back to the record ìjọ Tabiola kú owó tó jáde ní CBN that very day and the following day ìjọba ìjìnlẹ̀ fi gbowó yẹn jáde ní CBN kí ló fowó yẹn ṣe owó ẹ̀mí Abiola ni let Abu Salam Abubakar, former commander-in-chief GCFR, let him come and defend the death of MKO Abiola. Babangida ní ọkàn láti gbé ìjọba yẹn lẹ̀ ṣùgbọ́n àwọn àgbààgbà mẹ́fà nílẹ̀ Yorùbá ló dìde against MKO Abiola. sójà wà lẹ́ ọ̀hún pa Boko Haram bàálù dẹ̀ tún lọ ń fún wọn ló jẹ́ ń bẹ̀. ta ló fún bàálù yẹn ní airspace to move? ṣé kò ṣe yẹn kan ni Boko Haram in the military they are in the army they are everywhere. ó fún Boko Haram pé bó ṣe máa wọlé bí tó máa gbà wọlé Clark ẹ̀dẹ́ ẹ̀gbọ́ obìnrin he was a woman sergeant pé ọ̀gá ó dẹ̀ yọ pistol ó fire again ni ó pa ọmọbìnrin yẹn. ẹ pariwo Sunday Igboho ẹ bú Sunday Igboho ni ó kọjá pé òun aláṣọjù ni he is doing the right thing. nígbà tẹ́ bá ń pa gbogbo àwọn èèyàn wa ṣé kò ní sọ̀rọ̀ ni tí wọ́n gbọ́ bá lágbára ti sọ̀rọ̀ wá jáde wá sọ̀rọ̀ náà. for years ago èmi ti mọ̀ pé Nàìjíríà ṣe máa dojúrú. yíbo iṣẹ́ ni tí yẹn ń gbẹ́kẹ̀lé o yíbo tó pé yíbo tó pé àwọn fẹ́ lọ pé káwọn náà ti pé a fẹ́ lọ. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ́. Òkè la wà téńté.